ẹ mọ̀ kú dédé àsìkò yẹ́yí gbogbo ẹ̀yin yẹn ní àǹfààní àti máa wo ẹ̀rọ amóhùnmáwòrán yín ìrìn àjò sílùú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì òun lẹ̀ máa jókòó tì láti gbádùn pé ìrìn àjò náà ṣe lọ. ẹ ti wo ìrìn àjò sílùú Ọ̀yọ́ alákọ̀ọ́kọ́ níbi yóò ti ṣe àlàyé lóríṣiríṣi nípa ohun yóò fa lílọ síbi ọdún Ọ̀rànyàn ìyẹn kábíyèsí ikú bàbá yèyé Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta Aláàfin Ọ̀yọ́ ó ṣe àgbékalẹ̀ ìrìn àjò sílùú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì ìlú Ìpòbẹ́ gbéra ìrìn àjò lẹ́jọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2013 ìyá Ọ̀yọ́ bàbá Ọ̀yọ́ ẹgbẹ́ Gbọ́baníyì ẹgbẹ́ Àpáṣà gbéra ìrìn àjò ní dédé agogo 2 ọ̀sán yí ọkọ̀ ẹ̀ wọ́n sì fẹ́rí mú ọ̀nà ibodè Ọ̀bẹ̀lẹ̀ ọjà Ọ̀dàn Ìlárò Pápá Abẹ́òkúta Ìbàdàn gẹ́gẹ́ pé ìrìn náà ṣe gùn tó alẹ́ tilẹ̀ fúlùú Ìpòbẹ́ kó dé sílùú Ọ̀yọ́ dídé sílùú Ọ̀yọ́ àwọn ọmọ ìlú Ìpòbẹ́ ní dédé agogo 9 alẹ́ lé àdúgbò kan yà ń pè ní Owódé lé ilé epo ní ẹgbẹ́ Gbọ́baníyì ti bẹ̀rẹ̀ sí tẹkù pé àwọn ayé wọn wọ̀ lédìí ètò ọdún Ọ̀rànyàn ọdún 2013 alàgbà Bishop òun ló ní ó wá pàdé ìlú Ìpòbẹ́ ná ìfọ́njò. ìrìn àjò sílùú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì ó dùn ó lárinrin kẹ̀rẹ̀kẹ̀ ibi yí àwọn ọmọ ìlú Ìpòbẹ́ àti lọ sùn ibẹ̀ ni àwọn elétò darí wa lọ sí ǹjẹ́ ibẹ̀ tẹ́ ọmọ ìlú Ìpòbẹ́ lọ́rùn ẹ̀ ìṣókà lọ. ọwọ́ tí wọ́n fi gbà wá lálejò dídé wa yìí ìyàtọ̀ sì wà nú ẹ̀ ẹni wá lọ́yọ̀ọ́ lákọ̀ọ́kọ́ kó pera lélẹ́rìí rẹ̀ èmi tí mo ti wá ìkejì mo tún pera mi lélẹ́rìí rẹ̀ méjì ọ̀gá ọ̀pọ̀ jù àsùntà o nú ilé láti wà là ń sùn báyìí ọ̀dára jù dání yẹn. C'est formidable. Je me suis retrouvé dans une deuxième maison. C'est comme ne pas quitter Pòbẹ́. Ọ̀yọ́ c'est bon, Ọ̀yọ́ dùn. Adé ìbéèrè àdìtẹ́lẹ̀ lè jọ lóyá akọni bí apẹ̀dé. Ó lọ sùn kan náà sẹ́yìn o. Ọ̀yọ́ yìí ti yọjú torí ìròyìn yá gbọ́ tẹ́lẹ̀ nìkan ni wọn kò ṣe wọn dáadáa wọn kò ó ti yé yìí àmọ́ yé ní sí Ọ̀yọ́ yìí ó ti dùn jù Ọlọ́run ọdún bàjẹ́. lẹ́yìn tó lè lú Ọ̀yọ́ dùn àwọn ọmọ ìlú Ìpòbẹ́ sùn láyọ̀ àti àlàáfíà títí fún di ijọ́ kejì kálukú sùn láyọ̀ kó sì jí láyọ̀ àti àlàáfíà ilé ibi wọn gbani sí ibẹ̀lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín yẹ́yì lígbà ilẹ̀ mọ́ ẹgbẹ́ Àpáṣà àti ẹgbẹ́ Gbọ́baníyì wọ́n lè díyàn ń ṣe kálá fẹ̀lí gbangba ìkọ̀rọ̀lọ̀ tí ń fẹ́ ó yẹ fáwọn kan lè ṣe ìdánrawò lépa àwọn ijó wọn yẹn wọn mú wá lọ sílùú Ọ̀yọ́. lára ìlù yìí wọ́n lù fún gẹ̀lẹ́dẹ́jọ́ nílùú Ọ̀yọ́ òun lẹ̀ wó tán yìí bákan náà ni ijó eégún ó yẹ fáwọn kó ṣe ìdánrawò nípa ìyẹn náà ẹ fọ́ pèrè tẹ̀dí kájọ gbádùn ẹ̀ nìṣó síwájú.
lẹ́yìn ọlọ́kan-ò-jọ̀kan ọ̀rẹ́ wọn yé ẹgbẹ́ àpàṣà mú lọ sílùú Ọ̀yọ́ làwa bẹ́ sí gbòòrò ìlú Ọ̀yọ́ láti ṣe àbẹ̀wò lépa pé ìlú Ọ̀yọ́ ṣe dára tó ǹjẹ́ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ọ̀yọ́ làgbéra láti ṣe àbẹ̀wò ẹ̀ láti lè wò ó ṣe dára tó ǹjẹ́ pé ṣe rìnrìn náà gbà fún lọ sí ààfin Ọ̀yọ́ láti lè ṣe àbẹ̀wò gẹ́gẹ́ pé ààfin náà ṣe dára tó àti láti lè ṣe ẹkú ilé fún àwọn Ọ̀yọ́ Mèsì àti àwọn olóyè àti kábíyèsí ọba ìlú Ọ̀yọ́. kọ́ńkọ́ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbikíbi nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀. Ọ̀yọ́ ló lọ́gbọ́n tọ́lọ́gbọ́n kan ò lè bá. Ọ̀yọ́ láti bí gbogbo àwọn olóyè. Ọ̀yọ́ náà ti bí gbogbo àwọn ọlọ́lá. Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá. Aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀. Agbára Aláàfin kò síbi tí ò dé. Ọ̀yọ́ Empire ṣá ni wọ́n pè wá. tẹ́ bá rí wúrà pẹ̀lú fàdákà mọ́ ni. Ẹ bá rọmọ Ọ̀yọ́ láti làwọ̀ lára wọn. kọ́ńkọ́ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbikíbi nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀. Ọ̀yọ́ ló lọ́gbọ́n tọ́lọ́gbọ́n kan ò lè bá. Ọ̀yọ́ láti bí gbogbo àwọn olóyè. Ọ̀yọ́ náà ti bí gbogbo àwọn ọlọ́lá. Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá. Aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀. Agbára Aláàfin kò síbi tí ò dé. Ọ̀yọ́ Empire ṣá ni wọ́n pè wá. tẹ́ bá rí wúrà pẹ̀lú fàdákà mọ́ ni. Ẹ bá rọmọ Ọ̀yọ́ láti làwọ̀ lára wọn. kọ́ńkọ́ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbikíbi nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀. a ń sì gbádùn wọn pé àjọlá wọn pé ORANYAN festival Old Ọ̀yọ́ National Park ní stand yìí láti wá gbé ọdún yìí lárugẹ orí Old Ọ̀yọ́ National Park jẹ́ ọ̀kan lára national park méjì ìta ní Nàìjíríà. Ní gbogbo ìta wa ní Nàìjíríà ti wà yìí ló dáa jù nítorí pé àwọn tó kù wọ́n ń dáàbò bo igbó àti ẹran ìgbọ̀n. Àwa tún wá ṣoríire wípé níbi tí Ọ̀yọ́ ti wá àwa tún dáàbò bo ibẹ̀ níbi tá à ń pè ní Ọ̀yọ́ ilé, ọ̀kan lára ibi tí Ọ̀yọ́ ti wá tẹ́lẹ̀ òní ìlú lọ́yọ̀ọ́ ilé. Àwọn nǹkan tó jẹ́ ká gbàgbọ́ pé ní tòótọ́ Ọ̀yọ́ ti gbé ní ibẹ̀ rí tó tó bí 22 ogún ó lé méjì tí ó jẹ́ ká àwọn nǹkan tó wọ́n ń lò àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tó yẹ ká gbà sí ní tòótọ́. Tòótá bá wọlé nìsín máa fi díẹ̀ lára àwọn nǹkan yìí á fi
oríkì wa là fi mórí rù. ọmọ Yorùbá o oríkì wa là fi mórí rù wá. mọ̀já níyọ́ ní àbímọ̀sùn mẹ́wù ayọ̀wọ̀ mọ́wọ́ ìjọyà ẹ jẹ́ ká oríkì ilẹ̀ bàbá wa. ọmọ Yorùbá o oríkì wa là fi mórí rù wá. mọ̀já níyọ́ ní àbímọ̀sùn mẹ́wù ayọ̀wọ̀
lé ní torí òní yìí náà. ọ̀nà ti bí gbogbo àwọn ọlọ́lá Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀ agbára àmọ́ ní ẹ bá lọ́mọ Ọ̀yọ́ láti ràwọ̀ lára wọn. lídèhìn àyẹ̀wò káàkiri inú àgbàlá ààfin ní déédéé agogo 2:30 ọ̀sán nígbà yáwọn lọ Jímọ̀ ti darí dé nígbàgìrì dé bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹgbẹ́ àpáṣà bá tọwọ́ bọ́ọ̀lù àti fèrè láti fi máa dá àwọn ènìyàn lára yá. ẹ bá ṣàkíyèsí ìyẹn rí sọfọ̀lé ẹsẹ̀ àwọn ọmọ ìlú ìpòbẹ́kọ̀ ìpè ìyẹn ni pé ọtọ́ kó ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń bọ̀ lẹ́yìn. ẹgbẹ́ wa àbúrò wa kó Ṣadé Adéyẹmí Clément DG ọ̀nà òun pẹ̀lú premier adjoint Odùṣínà Lẹ́àmídì ìyẹn igbákejì alága ìjọba ìbílẹ̀ ìlú ìpòbẹ́ àti Ògúndáre Firmin vice president ojúlé iṣẹ́ rádíò olókìkí ni wọ́n bá dé pẹ̀lú ikọ̀ ẹ̀wọ̀n. ìdèyí wọn dé síkàlẹ̀ oríṣiríṣi ijó àṣà ìbílẹ̀ ni wọ́n fún kí wọn káàbọ̀. àtẹ́wọ́ bíi àwàrà òdò fún ANTP pátápátá ẹ pàtẹ́wọ́ fún wọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ohun tí a ṣe ìpátá a ní àwọn oríṣiríṣi eré ìdárayá bákan náà la lólórin orí ìtàgé ní báyìí Rẹ̀mí àtàwẹ́wẹ́ gbogbo Ọ̀yọ́ kábàsà. ijó lóríṣiríṣi àti jíjẹ àti mímọ òun náà ni àfúnfán tó kán lálẹ́ ọjọ́ Jímọ̀ yẹ kálukú fún padà lọ sí ibi sùn ẹ̀. gbogbo ẹ̀yin ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ ẹ̀yin tí ìdílé ẹ̀rọ ìyẹn àmọ́ béèrè lọ́wọ́ onísọ̀fọ̀lé ǹjẹ́ ẹ̀ sì tẹ̀ ráyè pẹ̀lú gbogbo ìrìn wọ̀nyí láti dé ìdílé ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ wọn láyè kò lè há fàdíẹ̀ kó má débi àbá ọ̀dẹ́bẹ̀ ké ni ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀ ṣe ká wò. Adédòkun Ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ ọmọ Àyégbèmí. ọ̀dà bàbá lọ́dún tó kọjá rí i pé ọmọ yín wálé tí ń ṣe ọmọ Ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ láti ilẹ̀ Benin ọwọ́ àdọ́dún yìí ní ìsìn kí ni tí wọ́n tún wá ṣe lọ́dọ̀ yín tẹ́ lè sọ fáwọn èèyàn tí ń gbọ́ wa. ó pè mí báyìí pé ẹ̀ ń pè òun lórúkọ kan lọ́hùn pé ọmọ Ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ olóyè ó ní òun ò sì kí gbà torí pé òun ò tí ì débi tí a ti ṣẹ̀wọ̀n sílẹ̀ òun fẹ́ wá láti wá gbé orúkọ yìí lọ sí Sẹ̀mẹ̀ gbogbo wa sì pera wa jọ àfọwọ́sowọ́ àfúnni àṣẹ bàbá wa pé nílùú yín ọmọ dádé torí pé ìran bàbá rẹ̀ dádé ni olórí wa ó sì wá gbé adé náà fún kó tó gbé adé fún ó fìlẹ̀kẹ̀ bọ́ ní ọwọ́ ó fìlẹ̀kẹ̀ bọ́ ní ọwọ́ ó fìlẹ̀kẹ̀ bọ́ lọ́rùn ọwọ́ agbádé lè lérí wọn kì í tójú dádé látẹ̀yìn ni wọ́n ti dádé láti kọ̀kọ́ ni wọ́n ti gbé adé yìí sí yóò máa wá jẹ́ látòní lọ ní ìlú Ìpòbẹ́ yóò máa jẹ́ Ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ òǹṣàgbà àró òǹṣàgbàró ìyín òun túmọ̀ sí pé oyè baba ńlá rẹ̀ lè gbélé lórí nǹkan kọ́ máa sojú yín lórílẹ̀‐èdè Benin. kọ́ máa sojú wa ní orílẹ̀‐èdè Benin. ọ̀dà baba nígbà tí wàá sọ nísìnyí pé oyè yìí ẹ ti fi mọ́ wọn lórí kí lẹ wá ń tọrọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tí ó tún kù tí wọ́n ń pera wọn ní Ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ ní orílẹ̀‐èdè Benin lápapọ̀ ṣé kí wọ́n mọ baba wa yìí sí aṣojú Ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́. bẹ́ẹ̀ ni a fi ṣe aṣojú Ẹlẹ́gbẹ̀ẹ́dẹ́ lọ́hùn ọmọ àró nítorí pé òyìn a fi ṣe olórí wọn lọ́hùn. nígbà ọwọ́ díjọ́ ẹ̀sàmẹ́dì ìyẹn ijó festival gangan ijó ẹ̀ṣẹ̀ kágbá ètò
lè jọyè kábíyèsí ọba adéyẹmí ikú bàbá yèyé àjáde síta láti wọ́n fura ẹ̀ hàn gbogbo ọmọ ìlú. ọmọ Yorùbá o oríkì wa la fi mú rí o ọjà níyàn ní àgbẹ̀mọ̀sùn mẹ́rin ayọ̀. lẹ́yìn ìgbà yìí kálukú jẹun tán ká múra ibi sọ́kàn àlẹ́ a kò gbọ́dọ̀ lọ sílùú ọ̀yọ́ láti má fojú kan Kòso. gẹ́gẹ́ pé àdúgbò Kòso ṣe tóbi tó àmọ́ sọ̀kalẹ̀ ná ẹ mọ́tò láti bí ó ti bẹ̀rẹ̀ ká fún ẹsẹ̀ rin gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́sọ ìlú ọ̀yọ́. ibẹ̀ náà lọ ti rí ilé ìjọsìn Ṣàngó yẹ gbogbo àwọn oníṣàngó ìlú ọ̀yọ́ wọn ń pè ṣẹ̀sìn lé gbogbo ìjọ sátidé. Ifá òjìrì lóde ní ọmọ ẹni rẹ̀. Ifá òjìrì. Ifá òjìrì ọmọ ẹni rẹ̀. Ifá òjìrì. Ifá òjìrì ọmọ pẹ̀tẹ́rì lékè àdó. Ifá òjìrì. Ọmọ ti sọ̀kà ọmọ ìṣe mẹ́rìndínlógún. Ifá òjìrì. Ọmọ lédè òjìrì. Ifá òjìrì. Ẹ̀rù àwọ̀ ọ̀dẹ̀dẹ̀ o. Ifá òjìrì. Ẹja májèlé ọmọ ògbólú. Ifá òjìrì. Ọmọ ẹ̀yìn òkè ọlọ́dẹ máa ṣe o. Ifá òjìrì. Ọmọ ẹ̀yẹ títí orí òkọ́. Ifá òjìrì. Orí mi ọ̀pá mímọ dálé ìgbẹ́tu. Ifá òjìrì. Ìsàlẹ̀ ọ̀pá tẹ̀lé ìdẹ̀mọ̀ àwọn ẹ̀mọ́ kò gbígbà o. Ifá òjìrì. Ifá mi ọ̀pá mímọ tọ́tọ̀ ọ̀pọ̀ ẹ̀nìkọ́ máa ń láwálé. Ifá òjìrì. Ọ̀dà àbámọ́ láre rẹ̀. Ifá òjìrì. Ilé àbámọ̀ ọ̀gbọ́n máa dọ́kùnla. Ifá òjìrì. Máa dọ́kùn ńlá sòwò. Ifá òjìrì. Ilé mi mo yòókó sí. Ifá òjìrì. Ọ̀gẹ̀dẹ̀ mímọ́ wọn sí ẹ̀wà o. Ifá òjìrì. Ìgbó wọlé tọ̀ mí wá. Ifá òjìrì. Ojúmọ́ bá òun ní kẹ́ni kíni. Ifá òjìrì. Àbá ìkíni sálò jẹ́ ni. Ifá òjìrì. Ẹrú bá jí ẹ̀rọ àpolówó rẹ̀. Ifá òjìrì. Bí obìnrin bá jí obìnrin a máa kí ọkọ. Ifá òjìrì. Ọmọdé bá jí lọ́mọ a máa kí bàbá. Ifá òjìrì. Tí mo kí ẹ̀ máa pé lé. Ifá òjìrì. Tí mo kí ẹ̀ máa fún àgbà ọyẹ o. Ní gbogbo. Ṣàngó òjìrì. Abẹ́ ni ìdọ̀tí tí mo ń ṣiṣẹ́. Ṣàngó òjìrì. Dáhùn mo ìbàdàn kí oríire. Ṣàngó òjìrì. Àwọn ọmọ ìbàdàn ọ̀hún wá. Ṣàngó òjìrì. Ààrẹ tẹ̀lé lágbókè. bákan náà àsídélé mọ́gbà lẹ́yìn ìyá kò ní mọ́gbà àdarí lọ sí Kòso níbi Ṣàngó wọlé sí. ewé lèrè ọkọ ya o ọkọ ya ewé lèrè ọkọ ya Kòso ṣàtó lè pé o sí ewé lèrè ọkọ ya. ewé lèrè ọkọ ya ọkọ ya ewé lèrè ọkọ ya Kòso ṣàtó lè pé o sí o ewé lèrè ọkọ ya. ewé lèrè ọkọ ya ọkọ ya o ewé lèrè ọkọ ya Ṣàngó kò séèyàn tó lè pé o sí o ewé lèrè ọkọ ya. ewé lèrè ọkọ ya ọkọ ya ewé lèrè.
iná lójú iná lẹ́nu iná ló lè panu ọba kò so ẹkún ìṣàngó ló ló Ẹgbẹ́ káwọ́ aṣáájú lédèdè sísì ọkọ mi máa dé o ọlọ́dọ̀ ìbẹ̀ ìyá ọmọ rẹ̀ wà lédè ọ̀yà. Ṣàngó sun ẹ̀kọ́ òde kò tó ní o ibi yìí ni nípa gbogbo ibikíbi ẹ ti máa ń ṣe Ṣàngó nípa gbogbo ẹni gbọ́dọ̀ ojú bá. mi dùn ọ́ pọ̀ ntọ́ ń ṣe ládùúrà fún gbogbo àwa ayé àjọ wa àwọn ọ̀pọ̀ lọ́lọ́run mọ̀ ṣe é láwa mọ̀ fún wa mo sì kí gbogbo àwọn owó ní wọn náà pátápátá ọ̀lílẹ̀mí ẹ̀ oníkọ́ ìwà náà wà. pé mo sì wá yìí iná mi dùn púpọ̀ gbogbo àwọn oníṣègùn yóò wọ̀ ní pátá ikọ́ ìwà ọlọ́run ràn wọ́n lọ́wọ́ àwọn náà débi láyọ̀ gbogbo náà bá débi wọ̀ gẹ́gẹ́ pé ká lọ ìmọ̀ọ́kà ìdùnnú lọ jẹ́ torí gbà ń ṣe nǹkan yìí kò mọ̀nà nípa ẹ̀ ọlọ́run fún gbogbo wa ṣe. ó lè ṣe rí ibi sí. àkọ́kọ́ yà wá bí yà wá kò fún yìí ó ti dáa jù ó ti dùn jù ẹ̀gẹ́ mọ̀ gbélé yìí wọ́n sì tọrọ gbogbo òlu pátápátá àtọwọ́ wa náà kábàárẹ̀ láyọ̀ ó ní yóò rẹ́ ìwà gbọ́dọ̀ ojú ẹ̀ ń bọ̀ àjọ wá bí èyí. bẹ́ẹ̀ ni òde kò so wa nàdó ní òní yìí. gbé lọ́ọ́ yín ṣe dùn tó. lọ́mọ ìdú lọ́pọ̀ gan-an ayọ̀ mi kún sọ́ọ̀lì bẹ́ẹ̀ bá ń jáde ẹ bá ń wá rí bí olúwa máa rí ọgbọ́n mú gbogbo àwọn yóò ní lọ́kùn ló sì yẹ kó ìwà wọn wà láyọ̀ gbogbo ní rẹ́yẹ̀ tí wàá náà yìí bá di yìí ń bọ̀ ẹ̀rẹ́ yìí ká wá. mi tẹ́ dùnkàn lẹ́ òkèlè nínú tí ń gbé apẹ́ wọn bá wọn à ń gbé náà lágbára ọ̀gbẹ́ mọ̀ ìyá tí wàá sáré sọ́tún sáré sọ́tún ìyá wa bí iná mi ti dùn jù ẹsẹ̀ gbogbo ọ̀nì tì. tá ń jáde nílẹ̀ fún ríran ọba kòtò náà yẹn sọ ní bí ló ti kó ẹ̀dọ́dọ́ ni wọ́n bá dé bí ẹ̀rí kan ló ti tọ́ mi. lẹ́yìn ìgbà yá darí kò ní kò so tààràtà ó di láàfin lè bí ọdún Ọ̀rànyàn. pè dáadáa ìpẹ́yọ̀ ò ní bàjẹ́ o ọdún ìta ń ṣe lẹ́ni ọdún Ọ̀rànyàn ni àrìnàgàgàgà kí sọmọ Ọ̀rànyàn lóko àrìnàgàgàgà kí sọmọ Ọ̀rànyàn lóko mo fi Ọ̀rànyàn wé ti sọ ẹ̀kọ́ sí. láàrin ìṣèjọba bí ẹ bá fọ ọmọ mi ní iṣẹ́ ṣe wípé ọlọ́mọ nípa ẹ̀dùn bá rí ikọ̀ láì márùn ó ìlànà wà lórúkọ lẹ́nu sí kábíyèsí o ọjọ́ bí ẹgbẹ́ alẹ́ olódùn dé kábíyèsí dé.
with love and strength and faith. The labor of our heroes past shall never be in vain. To serve with heart and mind, one nation bound in freedom, peace and unity. Adúgbò. lẹ́yìn àwọn ètò lọ́lọ́kan-ò-jọ̀kan làwọn ọba yóò kó lórílẹ̀‐èdè wa Benin ni wọ́n gbéraǹde láti wá ṣe kábíyèsí fún ọba Aláàfin Ọ̀yọ́. lẹ́yìn ìgbà náà ìlú Ìpòbẹ́ gba ọ̀rọ̀ sọ lẹ́tẹ̀nu Kúṣadé Adéyẹmí Clément dẹ́yẹ ọ̀nà láti kí Aláàfin Ọ̀yọ́ púpọ̀ púpọ̀ fún ORANYAN festival. lákọ̀ọ́kọ́ kí àwọn kábíyèsí ikú bàbá yèyé àṣìtìlà fún kábíyèsí o. kábíyèsí o. Ìpòbẹ́ yẹn jẹ́ ìlú kan yóò wà nílùú Benin. wọ́n ní Ìpòbẹ́ jẹ́ ìlú kan tó wà lábẹ́ àṣẹ ilẹ̀ Benin. lọ jẹ́ ọmọ Ọ̀yọ́ gan-an ní Ìpòbẹ́ ń jẹ́. ó sì wá jẹ́ pé ọmọ Ọ̀yọ́ gidi gangan ni àwa náà ta kúrò ní ìlú Ìpòbẹ́. lọ jẹ́ ọmọ Ọ̀rànyàn gan-an. ọmọ Ọ̀rànyàn sì ni wá. ní ìjọ márùn-márùn. wọ́n nínú gbogbo ọjọ́ márùn-márùn. là máa ń sin Ọ̀rànyàn nílùú tiwa. ní àwọn àgbààgbà ìlú ń péjọ láti bọ òrìṣà Ọ̀rànyàn. ní Ọ̀rànyàn máa ń jáde. Ọ̀rànyàn sì jáde wọ́n sì dá wa lóhùn àwọn tá a bá béèrè. gbogbo wọn bá béèrè ni máa ń sọ fún ni. wọ́n ní gbogbo nǹkan tá a bá béèrè náà ni máa ń ṣe. gbogbo wọn bá yẹ ìlú á sọ. yóò sì sẹ́ni tó bá yẹ ìlú wa á sì ṣàlàyé ẹ̀. nọ́nà yìí wọ́n mú ọ níbí lónìí. wọ́n ní lára nǹkan tá a mú wá bí ilé nìí. yáà rí gẹ̀lẹ̀dẹ́. ẹ máa rí pé gẹ̀lẹ̀dẹ́ bá wa wá bí ilé nìí. gẹ̀lẹ̀dẹ́ ìlú Ìpòbẹ́. gẹ̀lẹ̀dẹ́ ìlú wa tí ì ṣe ìlú Ìpòbẹ́.
gẹ̀lẹ́dẹ́ lẹ̀ ń wò níwájú yìí. lẹ́yìn ẹ̀. àtọmọ eégún wa. bẹ́ẹ̀ la tún mú eégún tí ń bẹ lù wá àtúmú yẹn náà wá. eégún alọ́bíewé. eégún alọ́bíewé lorúkọ tí wọ́n pe eégún yìí. a kò sì jogún ẹ̀ níbi kan bí kì bá ṣe ilẹ̀ Ọ̀yọ́ náà. wọ́n ní àjogún ẹ̀ ń bì kan bí ìbá ṣe ọ̀dọ̀ Aláàfin ti ìlú Ọ̀yọ́. àyíká kí gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ ní pàtàkì kábíyèsí. wọ́n láwọn kí gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ tó wà níbi ọdún Ọ̀rànyàn ní pàtàkì kábíyèsí. Aláàfin ikú bàbá yèyé. Aláàfin ikú bàbá yèyé.
lé gbogbo ọmọ ìlú Ìpòbẹ́ ń kí wọn lápapọ̀ gan. wọ́n ní gbogbo ọmọ ìlú Ìpòbẹ́ ló ń ṣe kábíyèsí sí Aláàfin o. títí kan ọba ìlú Ìpòbẹ́. títí kan kábíyèsí wa nílùú Ìpòbẹ́. Agbájẹ́wọ̀lù. ọba Agbájẹ́wọ̀lù ti ìlú Ìpòbẹ́. Ògúnìdé Gabriel. Ògúnìdé Gabriel. a sì ń kí à ń fún tọwọ́tọwọ́ kí Agbájẹ́wọ̀lù. wọ́n náà fi àsìkò yìí kí ọba ti ìlú Ìpòbẹ́. Agbólúwájé tìlú Àjàṣẹ́. àwọn sì kí bàbá Agbólúwájé tìlú Àjàṣẹ́. wọ́n ní wọn kó kú iwájú. wọ́n ní kí wọ́n kú iwájú. irúfẹ́ wọn ń ṣe líbí lónìí. ẹ̀yin ọmọ Agbólúwájé wọ́n ní nǹkan tó ń ṣe mí lónìí. ń wọ àwa náà ní gbogbo ilé Benin. wọ́n ní ó ń wu ọ̀pọ̀lọpọ̀ èèyàn tíjọ́ tó jẹ́ ọmọ Yorùbá ní Benin. kó má jẹ́ ibi tẹ́gbọ́ la fẹ́ máa ṣe. kò wá ní jẹ́ ìlú Ọ̀yọ́ nìkan láti máa ṣe. àwọn fún àwọn ọmọ ìlú Ọ̀yọ́ ká péjọ ní Benin ká lè jọ ṣerúfẹ́. ó yẹ kí àwa tí a kúrò ní Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Benin káríra wa ká sì máa ṣerú nǹkan báyìí. ìwúyé ẹgbẹ́ mọ̀tẹ́lẹ̀ ni kéènì. wọ́n ní nǹkan tí a mọ̀tẹ́lẹ̀ náà ní kí ni. nínú ìtàn yà wá ń gbọ́ nílùú Ìpòbẹ́. nínú ìtàn tí àwa gbẹ́júbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa. wọ́n lé Ọ̀rànyàn. wọ́n ní Ọ̀rànyàn. nílùú Ìpòbẹ́ lọ wọlé sí. tí ìlú Ìpòbẹ́ náà ló wá padà wọlé sí. a sì ń wo ifú kọ́ gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ kó wá ibi Ọ̀rànyàn wọlé sí. wọ́n ní à ń fẹ́ kí gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ lọ́kùnrin àti lóbìnrin kẹ́ ẹ wá wo ibi tí bàbá wa Ọ̀rànyàn wọlé sí. láfún tọwọ́tọwọ́ bẹ gbogbo àwọn alágbàtẹ àwọn ń ṣe ètò yìí. làwọn fi àsìkò yìí bẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tó ń darí ètò Ọ̀rànyàn festival yìí. Olympic bá jẹ ìṣọdún ń bọ̀ ni. wọ́n ní bí ìbá tiẹ̀ ṣe ọdún tí ń bọ̀ ẹ wá ọjọ́ kan fáwọn náà kó ba lè dán o. ọba di ẹ̀kẹrin. wọ́n ní tó bá ti di ẹ̀kẹrin. awùwà ẹ fún ká gba yín lálejò ní Ìpòbẹ́. inú wa ìbádùn tá a bá lè gbàlejò yín nílẹ̀ olómìnira Benin nílùú Ìpòbẹ́. fún gbogbo akáwò bí Ọ̀rànyàn ọwọlẹ̀ sí. kẹ́ ẹ wá fojú ara yín gan ní ibi tí bàbá wa Ọ̀rànyàn fi àdàgbà ìtòrò sí. òun jẹ́ pàtàkì ọ̀rọ̀ yìí àmúwá láti Ìpòbẹ́. wọ́n ní eléyìí náà ló jẹ́ pàtàkì ọ̀rọ̀ tá a mú wá láti ìlú Ìpòbẹ́ sí etí ìgbọ́ yín ẹ̀yìn tẹ́ wà mílẹ̀ nì. àti dúpẹ́ lọ́dọ̀ yìí ọmọọba Arẹwà ọmọọba. à ń fi àsìkò yìí kí Afọláṣadé Arẹwà ọmọọba ti ìlú Ọ̀yọ́. ló ránṣẹ́ pè wá látọdún kọjá. tí wọ́n ránṣẹ́ pè wá láti ọdún tó kọjá kábíyèsí ọmọọba. Ọlọ́run máa fún ṣe o. wọ́n ní Ọlọ́run máa fún yín ṣe o. a pẹ̀lú díẹ̀. ẹ pẹ̀lú díẹ̀ o. àṣẹ iṣẹ́ mi. wọ́n ní àṣẹ ìtúnṣe mi ni o. lọ́wọ́lọ́wọ́. wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí. bàbá ti di iye ọdún kẹrin náà. tó bá ti di ọdún ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ tí yóò tún wáyé láìpẹ́ yìí. a pe gbogbo yín sí ìlú Benin. wọ́n ní lágbára Ọlọ́run a máa ní kí gbogbo Ọ̀yọ́ sọdá abọ́dàkẹ́ mọ́ ọ̀bọ̀n lù wa. ní pàtàkì ní Ìpòbẹ́. ní ìlú Ìpòbẹ́ gangan nílẹ̀ olómìnira Benin. àsìtọ́ ń fún àsìkò yìí. wọ́n náà tún fi àsìkò yìí. jíṣẹ́ pírẹsidẹ́ǹtì wa. a fi ń jíṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa ààrẹ Dr. Boniyayi ìyẹn Boniyayi. tó jẹ́ ọmọ Odùduwà. tí ń ṣe ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire. ó ní ká kí gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ pátápátá. wọ́n ní ká kí onílé àti àlejò ti ìlú Ọ̀yọ́. pọ̀lú pápá. wọ́n ní àwọn náà gangan. òwúwọ̀ hap. wọ́n ní àwọn inú àwọn dùsí ti ń lọ yìí. láti gba àwọn kábíyèsí. wọ́n ní láti gba àwọn kábíyèsí wa Aláàfin ti ìlú Ọ̀yọ́. ní ìlú Benin. ní ilẹ̀ olómìnira Benin lágbára Ọlọ́run. tó kábíyèsí bá ti dọ́gba. wọ́n ní tí kábíyèsí bá ti wà ní sẹpẹ́. a sọ fún mínísítà. lọ́wọ́ làwọn jẹ́ kí mínísítà kò gbọ́. tó ń bójú tó kírísọ̀. tí ó wà ní ẹ̀ka ọ̀rọ̀ àṣà ní orílẹ̀-èdè wa Benin lápapọ̀. kó lè jẹ́ kí wọ́n lè fi tó ààrẹ orílẹ̀-èdè létí pé Aláàfin ti ń bọ̀ o. irú ìpàdé bẹ́ẹ̀ kó jẹ́ ṣíṣe. kí irú ìpàdé báyìí kó lè jẹ́ ṣíṣe. ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ yín o. wọ́n ní kí a dúpẹ́ lọ́wọ́ onílé àti àlejò. ẹ kú ọdún. ẹ ṣe àdúpẹ́ ẹ kú ọdún o. wọ́n ní àṣẹ iṣẹ́ mi ìlélẹ́yìí yóò jẹ́ fún kólókó wa o. lẹ́yìn ìgbà náà gbogbo ọmọ ìlú Ìpòbẹ́ yọ lọ sílùú Ọ̀yọ́ ni wọ́n sì gbéra ǹde láti lọ kí kábíyèsí. fẹ́ràn tí wọ́n fi àdìrẹ tó nítumọ̀ tí wọ́n fi ṣe ara lóore. àwọn ewé láládìrẹ àwọn Ìpòbẹ́ ló tẹ̀lé wọn. Ìpòbẹ́ àti ewé parapọ̀ káàkiri àgbáyé làwọn ti wá bí. àwọn Ìpòbẹ́ á ti pè wọ́n. ìjẹ́lédè náà ni Sàláwù Àdìsá Ràúfù Roskin wọn àgbàrọ̀ sọ lédè Faransé láti ṣe àlàyé nípa ìwọ̀n so ìlú Ìpòbẹ́ pọ̀ mọ́ ìlú Ọ̀yọ́. kábíyèsí o. ẹtú bá ń ṣe kábíyèsí sí i. kábíyèsí o. Bonsoir.
chers frères et sœurs, wọ́n ní àwọn kí gbogbo ẹni tó wà níbí lọ́kùnrin àti lóbìnrin. je salue particulièrement les frères et sœurs de OYO. wọ́n ní àwọn fi àsìkò yìí kí gbogbo àwọn ẹ̀gbọ́n àti àbúrò nílùú Ọ̀yọ́. Mon bonjour particulier s'adresse au roi Kábíyèsí Aláàfin Ọ̀yọ́. wọ́n ní eku àwọn tààràtàrà báyìí náà ló lọ sí ọ̀dọ̀ Kábíyèsí ikú bàbá yèyé Aláàfin ti ìlú Ọ̀yọ́ tí àwọn ń kí lọ́pọ̀lọpọ̀. Nous sommes extrêmement heureux de nous retrouver aujourd'hui sur la terre bénie du royaume d'Ọ̀yọ́. wọ́n ní inú àwọn dùn lọ́pọ̀lọpọ̀ láti bá ara àwọn nílùú Ọ̀yọ́ lẹ́nìí tí ń ṣe ìlú àwọn baba ńlá wa, ìlú tó jẹ́ wípé ìlú ìtàn ni, ìlú tí àwọn tó jẹ́ onílẹ̀ Yorùbá wọ́n forí sọlẹ̀ sí. Nous ne sommes pas venus à Ọ̀yọ́ en tourisme, nous sommes venus comme des fils de Ọ̀yọ́. wọ́n ní àwa ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí alábẹ̀wò bí ìṣe pé àwa ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọmọ ìlú Ọ̀yọ́. Ceci dit, nous n'allons pas trop discourir, mais nous allons dire à la population de OYO que les frères ici présents, venus du royaume de POBE en République du Bénin, sont les dignes fils descendants de ORANYAN. wọ́n ní láì dé ìnà pẹnu àwọn ó jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà bí wípé àwa tí ẹ̀ ń wò yìí àwa gẹ́gẹ́ bí ọmọ bíbí Ọ̀rànyàn tí a sì jẹ́ ọmọ ìlú Ìpòbẹ́ ní ilẹ̀ olómìnira Benin léyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ sí Kútọ̀nù. L'histoire que nous a léguée nos parents a démontré que nos aïeux sont partis du royaume d'Ọ̀yọ́ depuis l'an 1564 pour s'établir à l'endroit actuel appelé royaume de POBE. wọ́n ní gẹ́gẹ́ bí ìtàn tí àwọn baba ńlá wa jẹ́ kó yé wa àti àwọn màmá ńlá wa wọ́n jẹ́ kó yé wa wípé ibi àti kúrò òun náà ní í ṣe ìlú Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ibẹ̀ gangan láti kúrò gẹ́gẹ́ bí títàn sọ fún wa láti bí ọdún 100 sẹ́yìn tí a bá ní sí eléyìí tí ìtàn ti sọ nípa ẹ̀ fún wa wípé ìlú Ọ̀yọ́ lẹ ti wá o ẹ má wá orísun yín lọ síbòmíì àfi ìlú Ọ̀yọ́ Aláàfin. Notre aïeux qui est parti du royaume d'Ọ̀yọ́ est un prince de Ọ̀yọ́ et son nom s'appelle Tẹ̀tù. wọ́n ní ẹni tó ṣe ẹ̀dá àwa tí a dúró tí à ń bá yín sọ̀rọ̀ yìí orúkọ àmọ́ jẹ́ Tẹ̀tù. ìlú Ọ̀yọ́ ní sì ti ìtàn sì sọ fún wa ipò ti kúrò tí ó wá tẹ ìlú ibi tí a ti kúrò dó. En partant de Ọ̀yọ́, il a emporté le fétiche ORANYAN. Et c'est pourquoi nous sommes ici aujourd'hui, parce que le fétiche ORANYAN que tous les fils de OYO recherchent s'est retrouvé à POBE. Et la princesse Arewa Omoba Foloshade est venue en pèlerinage à POBE et a retrouvé l'emplacement où se trouve ORANYAN. gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní fúrẹ́ǹsì fítífínì tẹ́ ń gbọ́ látẹ̀ kan yìí ẹ̀jẹ̀ ń jẹ́ kẹ́ ẹ gbọ́ ní Yorùbá ìtàn sọ fún wa wípé nígbà tí Tẹ̀tù ń kúrò nílùú Ọ̀yọ́ tí ń sá kúrò nílùú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìtàn ṣe ṣe àlàyé ẹ̀ pẹ̀lú àwọn amẹ̀wá rẹ̀ wọ́n sọ fún wa wípé ó gbé òrìṣà tí à ń pè ní òrìṣà Ọ̀rànyàn ó gbé lọ́wọ́ ń gbọ́ sí ìdélùú wa náà ló wá forí Ọ̀rànyàn yìí sọlẹ̀ síbẹ̀ ibẹ̀ náà ni gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣe mùsùlùmùsùn tí wọ́n sì ń bí sí tí wọ́n ti ń rẹ̀ sí tó fi wá di àwọn tí a dúró bí ilé ní tí a ń sọ̀rọ̀ ìgbà tí
arẹwà ọmọ ọba sì ṣe àbẹ̀wò wá sí orílẹ̀-èdè Benin gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fojú rí àti àwọn ìtàn tí àwọn náà tún mú dé láti ìlú Ọ̀yọ́ sí ọ̀dọ̀ wa. Ìtàn yìí fojú hàn wípé ìlú wa ti ń ṣe ìlú Ìpòbẹ̀ nílẹ̀ olómìnira Benin, ibẹ̀ gangan ni Ọ̀rànyàn forí sọlẹ̀ sí. àpapọ̀ àwọn ẹlẹ́rìí mùsùlùmí ẹlẹ́sìn kírísítẹ́nì ẹgbẹẹgbẹ́ ni wọ́n dìde líjọlíjọ láti máa lọ kí kábíyèsí. lédè yìí náà ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ náà lọ́tọ́ wáyé yẹ kálukú sì jókòó láti fojú wòran. kọ̀ǹkọ̀ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbi bíbí nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀, Ọ̀yọ́ ló lọ́gbọ́n tọ́lọ́gbọ́n kan ò lè bá. Ọ̀yọ́ láti bí gbogbo àwọn olóyè, Ọ̀yọ́ náà ti bí gbogbo àwọn ọlọ́lá. Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá. Aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀, agbára Aláàfin kò síbi tí ò dé. Ọ̀yọ́ ẹ̀mpáyà ṣá ni wọ́n pè wá. bẹ́ẹ̀ bá rí wúrà pẹ̀lú fàdákà mọ́ ni. Bẹ́ẹ̀ bá rọ́mọ Ọ̀yọ́ láti làwọ̀ lára wọn. kọ̀ǹkọ̀ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbi bíbí nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀, Ọ̀yọ́ ló lọ́gbọ́n tọ́lọ́gbọ́n kan ò lè bá. Ọ̀yọ́ láti bí gbogbo àwọn olóyè, Ọ̀yọ́ náà ti bí gbogbo àwọn ọlọ́lá. Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá. Aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀, agbára Aláàfin kò síbi tí ò dé. Ọ̀yọ́ ẹ̀mpáyà ṣá ni wọ́n pè wá. bẹ́ẹ̀ bá rí wúrà pẹ̀lú fàdákà mọ́ ni. Bẹ́ẹ̀ bá rọ́mọ Ọ̀yọ́ láti làwọ̀ lára wọn. kọ̀ǹkọ̀ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbi bíbí nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀, Ọ̀yọ́ ló lọ́gbọ́n tọ́lọ́gbọ́n kan ò lè bá. Ọ̀yọ́ láti bí gbogbo àwọn olóyè, Ọ̀yọ́ náà ti bí gbogbo àwọn ọlọ́lá. Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá. Aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀, agbára Aláàfin kò síbi tí ò dé. Ọ̀yọ́ ẹ̀mpáyà ṣá ni wọ́n pè wá. bẹ́ẹ̀ bá rí wúrà pẹ̀lú fàdákà mọ́ ni. Bẹ́ẹ̀ bá rọ́mọ Ọ̀yọ́ láti làwọ̀ lára wọn. kọ̀ǹkọ̀ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbi bíbí nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀, Ọ̀yọ́ ló lọ́gbọ́n tọ́lọ́gbọ́n kan ò lè bá. Ọ̀yọ́ láti bí gbogbo àwọn olóyè, Ọ̀yọ́ náà ti bí gbogbo àwọn ọlọ́lá. Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá. Aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀, agbára Aláàfin kò síbi tí ò dé. Ọ̀yọ́ ẹ̀mpáyà ṣá ni wọ́n pè wá. bẹ́ẹ̀ bá rí wúrà pẹ̀lú fàdákà mọ́ ni. Bẹ́ẹ̀ bá rọ́mọ Ọ̀yọ́ láti làwọ̀ lára. kọ̀ǹkọ̀ òun pẹ̀lú ògbé lórí. àkùkọ Ọ̀yọ́ ló ń kọ níbi bíbí nílẹ̀ gbogbo Yorùbá. Ọ̀yọ́ ló láṣà, Ọ̀yọ́ ló ní ìṣẹ̀ṣẹ̀, Ọ̀yọ́ ló lọ́gbọ́n tọ́lọ́gbọ́n kan ò lè bá. Ọ̀yọ́ láti bí gbogbo àwọn olóyè, Ọ̀yọ́ náà ti bí gbogbo àwọn ọlọ́lá. Ọ̀yọ́ ló lẹ́wà ẹwà èdè Yorùbá. Aláwọ̀ funfun òyìnbó wọn dá wa mọ̀, agbára Aláàfin kò síbi tí ò dé. Ọ̀yọ́ ẹ̀mpáyà ṣá ni wọ́n pè wá. lẹ́yìn ayẹyẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan iye kálukú ń jókòó ẹ̀ ti fojú wò ní ìyàlẹ́nu kan tó bẹ́nẹ̀ ìyàlẹ́nu ìsíni òun ni ti adé ìṣẹ̀ǹbáyé ìyá Aláàfin Ọ̀yọ́ ó gbé jáde kan fún hàn gbogbo ẹ̀yẹ. kò ṣeun àgbédérí bíi igbá oko ọ̀rọ̀ oyè ọ̀kan gbogbo èèyàn gbọ̀ngbọ̀ngbọ̀n. èmi yìí gan mo kéré láti máa sọ kúlẹ̀kúlẹ̀
níwájú àwọn orí adé nípa pàtàkì adé tí bàbá dé tí wọ́n fi hàn wá yìí. nǹkan táwa mọ̀ ni pé táwa ti fojú rí tá a ti fojú rí adé yìí kẹ́yìn ó lé lọ́gbọ̀n ọdún. ó lé lọ́gbọ̀n ọdún torí pé ojúlówó jùlọ ojúlówó jùlọ ìlẹ̀kẹ̀ iyùn ó ní wọ́n fi ṣe adé ńlá yìí. adé ìṣẹ̀ǹbáyé ni ikú bàbá yèyé tó dé tẹ́ ẹ rí lẹ́ẹ̀kan pàápàá bá nínú ilé ni. tí wọ́n bá ka ní èjì ẹ̀ta ẹ̀rin àrún wọ́n ka ọba mẹ́jọ ṣáájú tiwọn tó ti dé adé yìí. ọlá ńlá ni ó jẹ́ fún wa lónìí ní ọdún Ọ̀rànyàn kejì pé ikú bàbá yèyé pinnu láti mú ojú adé yìí kàn ta níbi tí adé yìí ń gbé títí ń mí títí ń jẹ títí ń mu títí ń fò títí ń rìn títí ń pa àṣẹ tó sì jẹ́ pé àṣẹ tó bá pa ló láṣẹ Òdùmarè ó gbọ́dọ̀ múlẹ̀ ni. adé tó jẹ́ pé bí ọ̀rọ̀ bá dùn ọba tí wọ́n bá lọ ilé rẹ̀ láì tiẹ̀ gbé lórí tí wọ́n bá dúró wájú ẹ̀ tí wọ́n sì pe àwọn baba ńlá baba wa gbogbo tí wọ́n bá béèrè níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìní tí wọ́n bá wí yẹn ni ó máa ṣẹ. adé mi tó ń bọ̀ o ẹ múra o èyí tí bọ̀ yẹ ẹ yọ ẹni bá ní handkerchief lápò ẹ yọ jáde kẹ́ ẹ máa túre fún orí yín kẹ́ ẹ máa tọrọ ń tẹ́ ẹ bá fẹ́. adé Ṣàngó ń bọ̀ báyìí o adé Ṣàngó ń bọ̀ o èmi ti yọ kásìbì tèmi o. mo yọ tèmi o. ẹ máa súre fúnra yín. mo yọ tèmi. òǹkọrin ni Dr. Saidi Òṣùpá àwọn náà kò kẹ́yìn níbi ayẹyẹ yìí òun lẹ́ ń wò yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé. láyíwọlá ẹlẹ́dìyẹ òfun kò sì gbé kò sì ra ṣùgbọ́n látọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ná ṣe ń rọ́kọ̀ mẹ́mú náà. láyíwọlá ẹlẹ́dìyẹ òfun kò sì gbé kò sì ra ṣùgbọ́n látọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ná ṣe ń rọ́kọ̀ mẹ́mú náà. ọkọ̀ ya mọ́ lábà bàbá mẹ́ta ẹ̀ ò rí kú láyé o gbà tí mo kọ́ ọmọ bàbá wọ́n gbé mi ṣeré. láyé wà láyé ẹlẹ́dìyẹ òfun kò sì gbé kò sì ra ṣùgbọ́n látọ̀dà tójú ẹlẹ́dìyẹ kì í ná ṣe rọ́kọ̀ mẹ́mú náà. ọkọ̀ ya máa ń lábà bàbá mẹ́ta ẹ̀ ò rí kú kábíyé ò má sí ilé ayé o àtàndá. ọkọ̀ ya máa ń lábà bàbá mẹ́ta ẹ̀ ò rí kú ò má sí ilé ayé o àtàndá. Ice. láyé wọn láwọn nìre mú pààyàn nìre mọ̀kàn
ẹni rẹ̀ ò bóde ìdásìkọ ìdá òwọlé mọ́ ń kó lórí dorí mọ́. ní àkọ́kọ́ bóun náà ló bí Ṣàngó pẹ̀lú Àjàká o ṣẹ̀rí pé ti pẹ́ tí Ọ̀yọ́ ti ń ṣe bẹ́bẹ́. Thank you. wọ́n láti ìbà ló kó àwa bí látọ̀yọ́ Àjàká àti ìbà ló tayọ Aláàfin tà ti ṣe bẹbẹ àbí wẹ́kọ̀ àti ìbà ló tọ̀yọ́ Aláàfin tà ti ṣe bẹbẹ Ọ̀yọ́ Àjàká táwọn ìmọ̀ náà mà ti wá Ọ̀yọ́ Àjàká táwọn ìmọ̀ náà mà ti wá ṣẹ̀rí bó ti pẹ́ tí Ọ̀yọ́ ti ń ṣe bẹbẹ Yorùbá ni mi gẹ́gẹ́ òbí mo ṣe sọ. Yorùbá ni mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́. Yorùbá ni mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́. Yorùbá ni mi gẹ́gẹ́ òbí mo ṣe gbọ́. Tọ́jà Aláàfin àkọ́kọ́ wọ́n lọ́rọ̀ mi ò tọ́jà Aláàfin àkọ́kọ́. Bóun náà ló bí Ṣàngó pẹ̀lú Àjàká o ṣẹ̀rí bó ti pẹ́ tí Ọ̀yọ́ ti ń ṣe bẹ́bẹ́. Thank you. Òṣè. lẹ́nu náà yìí ń bọ̀ pé ọṣẹ ń sọ yìí oníkálukú ti máa ń dórí ọ̀rọ̀ owó ni ó ní yóò ti wá lọ ìlú ọ̀rọ̀ owó ni ó ní kò bá rí owó kò lè wá lọ mọ bí àbá ti múra lọ́tẹ̀jẹ̀ wá lọ kó bá foyín kankan tọ́jú síbí kan kó bá kọ̀tọ́ ní bá nílí lọ́bù nítorí wọ́n yóò wọ̀ lọ́yọ̀ yìí wọ́n ti erúpọ̀ wa ti jáde níbi kò sí sọ láǹdarúpọ̀ wa méjì fún ọkọ̀ ìmọ̀ ọmọ ni gbogbo ènìyàn ti dánimọ̀ sọ́ọ́lé ọmọ Ọ̀yọ́ lọ́wọ́ Ọ̀yẹ́ sọ́ọ́lé ó bá di nọ́nà mẹ́rin gbogbo oníròyìn wọn wọ́n ń gbé gbogbo ìwé ìròyìn wọn yọ jáde níbi gbogbo wọn ṣe lọ́dún kọjá gbogbo ààfin kò bẹ́ kọ́fẹ́sì kò bẹ́ gbogbo ẹ̀ lé ṣe dá sí nọ́nà ìyẹn ń jẹ́ sọ́ọ́lé bó bá di nọ́nà ọdún ìbọn ní kálukú ṣe gbogbo agbára dépò sọ́ọ́lé kó lè pọ̀ nítorí bàbá àbá ó jẹ́ ọ̀ṣẹ́ la kó wá nọ́nà yìí ìdúpọ̀tẹ́ mọ wọn àjọ lójú wọn. mo dúpẹ́ lọ́dọ̀ yín ní táwa ń ṣe lọ́yọ̀ọ́ ó yàtọ̀ fún tí wọ́n ń ṣe ní Ifẹ̀. tí ẹ bá wo àwọn nǹkan tá a pín fún yín a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ síbẹ̀ ẹni tó bá ní ìwé tá a kó sínú àwọn àpò tá a gbé fún yín yóò rí àwọn akọni wa gbogbo oúnjẹ mèremère tí wọ́n ti ṣe orin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kò yẹ ká gbàgbé ẹ̀ ìtọ́rọ̀ yẹn jẹ́ àti sọ nínú ìwé Tribune tí n bá tọ́kẹ̀ sí ó wà nínú ìwé tí mo ti kọ ẹnìkan sọ̀rọ̀ nífẹ̀ẹ́ ó ní oṣù January Tribune Monday ìjọ kọkànlélógún oṣù kínní ọdún yìí ó ní òun ní agbẹnusọ Ọọ̀ni ó fi ń ṣe ojúbọ Ọ̀rànyàn ní tó ń bọ nípa Ọ̀rànyàn kò sọ ẹni tó sì ń lọ bá bó àtàwọn tó ń lọ bẹ̀ kò sọ wọ́n aráàlú tí ń lọ bẹ̀ tí ń bá wọn bọ Ọ̀rànyàn tiwọn kò sọ ó sàn lóhùn wà ń bẹ̀ ó ní Ọ̀rànyàn jẹ́ Ọọ̀ni kẹrin nígbà tó di
oṣù tó tẹ̀lé ní ọdún 2012 ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọba last year ló lèsè ọ nípa àwọn oníwèé ìròyìn ó bá wọn sọ̀rọ̀ ó ní ọmọ kan péré lòdùà bí ó sì ní ọkàn bí ni ìyẹn jòótọ́ ó ní ọkàn bí ọmọ méje ìyẹn jòótọ́ ṣùgbọ́n kò wá ka ọmọ méjèèje nínú ọmọ méjèèje lọ́rànjàn jẹ́ kan ọ̀ràngún jẹ́ kan onípópó jẹ́ kan ìyá tó bólú wo olówù ó jẹ́ kan onísàbẹ̀ ó jẹ́ kan alákẹ́tù ó jẹ́ kan ọba Benin ó jẹ́ kan aláàfin jẹ́ kan méjèèje pé tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo òwe tí wọ́n fi ṣe ẹ̀ńkwárì ní ìdílé tí ń jọba ní Ifẹ̀ tí wọ́n ṣe Awólọ́wọ̀ ṣe lẹ̀ tí wọ́n ń ṣe tẹ́ ń pè ní chieftaincy declaration ìdílé mẹ́rin ní ẹ sọ pé ó ń jẹ Ọ̀ọ̀ni Ọ̀ṣínkọ́lá Láfogídó Kíyèsí àti màá sọ̀kẹ́ láìpẹ́ yìí mẹ́rẹ̀ẹ̀rin tó ń jẹ fún ara wọn okò ayíkítí la fi da ayíkítí. nínú ìwé tó wà lọ́dọ̀ mi ìkẹ́ni ní ògbóòrú mẹ́rẹ̀ẹ̀rin ni o ìdílé mẹ́rin ní jẹ Ọ̀ọ̀ni ẹni tó bá fẹ́ mọ̀ ní tó ń kálukú wí kó mú 1,000 naira péré ìtí ìdílé ọba Síjúadé Olúbùṣe ẹ̀rí ogun túmọ̀ lẹ̀ túmọ̀ ẹni fẹ́ mọ̀ kò wá síbi tí ìdílé bẹ̀rẹ̀ rin tí ẹ gbé sọ pé Ọ̀rànyàn jẹ́ Ọ̀ọ̀ni. ẹ̀gbọ́n aládé fàládé nínú orin ẹ̀gbọ́n olóyè fòye lásọ wàhálà lẹ̀ ń kóra yín sí. eku tí ń dá yìí lẹ̀ ní jẹ́dá ẹ̀yin ará Ọ̀yọ́ Ọlọ́run gbé ìṣẹ̀dálẹ̀ dáadáa léyìn lọ́wọ́ àwọn tẹ́ ẹ yàn síbẹ̀ láwọn aláàfin tó ti kọjá lọ wọ́n ti ṣe ribiribi gudugudu méje yàyà mẹ́fà láti fi òpómúlérè ètò ìjọba lélẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àwa tá a gbapò wọn àwọn náà ṣàkìtìyàn láti jẹ́ pé àṣà wa èdè wa aṣọ wa ìṣẹ̀dálẹ̀ wa ó gbòòrò sí i àwọn èèyàn wá láti Island of Trinidad and Tobago wọ́n lọ́yọ̀ọ́ làwọn ìlú tí ń lù ńgbà tó hàn lù ìlú dùdúrù mọ́ wọ́n gbé lù wọn wá bí ẹwà ń bí ńgbà tá à ń ṣe Ṣàngó wọ́n lù fún wa wọ́n sì gbé ìlú náà fún wa ó wà láàfin àwọn wá láti Ecuador wọ́n wá láti Mexico wọ́n wá láti ilẹ̀ Portuguese ṣé gbogbo wọn náà wà ní dèdèrè èèyàn tí wọ́n sọ pé ibi ìran àwọn ti ṣẹ̀ ká má tiẹ̀ sọ pé Republic of Benin tí gbogbo lọ́balọ́ba ń wá bí torí náà èyí tí mo sọ yìí kì í ṣe pé tí wọ́n bá fẹ́ jàmíyàn ẹni tó jẹ́ Ọ̀ọ̀ni gbogbo wọn ní ti fìwé wọn lẹ̀ ìdílé bẹ̀rẹ̀ rin wọn sọ pé ọ̀ràn níbo nìdílé tí Ọ̀rànyàn wà nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí jẹ́ Ọ̀ọ̀ni kò sí kankan mẹ́. wọ́n kọ́lẹ̀ fún ara wọn wọ́n ní ẹni tó joyè jù tó pẹ́ lórí ipò Ọ̀ọ̀ni
àádọ́rin ọdún ló lò wọ́n wá lé kúrò lórí oyè nígbà lé kúrò lórí oyè kò sẹ́ni tó fẹ́ jọ ni mọ́ ìran kan dìde lóun fẹ́ jọ ni ìran kẹta dìde bẹ́ẹ̀ náà ló ṣe títí ìran mẹ́fà lẹ́nu kẹ́kọ̀ọ́ bá jọ ni mọ́ nígbà àwọn ọ̀jẹ́ mọ́ wọ́n wá lọ bẹ Ògbóòrú níbi tó wà pé kó dákun kó wálé o kó wá jẹ Ọ̀ọ̀ni ó ní rárá o ìkànnì pípalẹ̀ máa ń pààyàn wọn ò tún wá bẹ̀ mọ́ wọ́n bẹ̀ wọ́n wá ní tí wọ́n bá lè lọ bá ọmọ àwọn obìnrin kó yọ̀ọ̀dà ó wá mọ́mọ́ rẹ̀ obìnrin tó bí síbòmíì kì í ṣe fẹ́ ló bí sí o wọ́n ní kó wá jẹ Ọ̀ọ̀ni ìran mẹ́fẹ̀ẹ̀fà wọn ò dákọ rẹ̀ ọmọ tí wọ́n wá mú tó wá jẹ Ọ̀ọ̀ni tọ́jọ́ mọ obìnrin ó wà nínú kan náà ìdílé tó ń jẹ Ọ̀ọ̀ni dèní Ìjẹ̀ṣà ló bí fún ni Ìjẹ̀bú ló bu fún ni ìlú wọn sọ ṣùgbọ́n àwa Ọ̀yọ́ àmọ́. ǹjẹ́ pé ọdún Ọ̀rànyàn ọdún ẹgbàá ó lé mẹ́tàlá ti ọdún ní ṣe lọ òun lè rí wòye yìí àwáyàwó tọdún ní náà lọ wò tọdún ń bọ̀ ǹjẹ́ òní àtìwẹ́ àdúrà mi sí òun náà mi sọfọ̀lé ọdún yẹn ń bọ̀ kájọ péjú pésẹ̀ kájọ rí owó lọ́wọ́ kájọ lọ sílùú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ kò ní bàjẹ́ ìlú Ìkòbẹ́ kò ní bàjẹ́ orílẹ̀-èdè Benin kò sì ní bàjẹ́ iwájú iwájú náà la máa lọ.